Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kí n tó wọnú ọ̀rọ̀ mi, mo challenge gbogbo èèyàn ọmọ Dẹ̀dẹ̀wùrẹ̀ pátápátá. Tó bá gbà yí pé Dẹ̀dẹ̀wùrẹ̀ ọ̀gá yín yẹn, ó tó ń tẹ̀ ń pè é. Àáfàá gbogbo ayé ni, onímọ̀ ju everybody lọ, kinní kan, mo fẹ́ kó o jáde síta. Àáfàá wa Yelma'i, hafizahullah wa ra'ah. So wọ́n ti gba challenge àbàbọ̀ onílárúbáwá so yẹn, wọ́n ti gba debate ó wáyé lórí yẹn. Àmọ́ ẹ tún jáde fún debate eléyìí náà. Pé nǹkan ẹyọ kan rèé, táàfàá yín fi jẹ́ onímímọ̀ ju tẹgbẹ́ tiẹ̀ lọ, àbí ìmọ̀ ẹyọ kan rèé tó tú tí kì í ṣagídí àti òdo ló fi tú, àbí masala tó yanjú rí pẹ̀lú mọ̀. Ẹ jáde wá, ẹ já ṣe debate lórí ẹ̀. Èmi ni mò ń ta yín láyà báyìí. Tẹ́ ẹ bá tó ń tẹ̀ ń pera yín, ẹ jáde wá síta lórí yẹn. Àkọ́kọ́ nìyẹn. Then kẹ́ ẹ tó lè rí Dẹ̀dẹ̀wùrẹ̀ tí ó gbọ́n, tí ó ní làákàyè, tí ó dẹ̀ ní àmánà ìlmíyà, tí ò ní jámukun mẹ́kọ bí gbogbo àwọn tá à ń rí jáde yìí. Ṣẹ́yìn nìkan ni, kí ló dé? Táwọn yẹn bá ti wá ṣe wáàsí, ẹ̀yin nìkan náà ni, àdánwò níyìn ni. Wáàsí kì í ta bẹ́yìn rárá ni. Torí kò yé mi, ó ṣe jẹ́ ẹ̀yin nìkan. Professor Khidir, hafidhahullah wa ra'ah, tẹ́ ń sọ́sọ́kúsọ ń pa àwọn yìí, wọ́n á dárúkọ àfáà yìí. Àwọn tó jókòó lórí àga pọ̀, àwọn tí wọ́n fagídí ló gbà ńlẹ̀ Yorùbá pọ̀, kán pera wọn láàfáà gbà. Ilé ìkékòó kan ò já wọn pa wọn jáporó, wọn àláàfáà yín làwọn fẹ́ bá sọ̀rọ̀, wọ́n ń bá wọn ọmọ àwọn future ọ̀la, future Islam, kán máa fi fáírọ́ọ̀sì àtagídí àtòdó lo ayé wọn, wọ́n ń bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin nìkan lẹ jáde. Ìjáde yín yẹn túmọ̀ sí pé àníṣe ẹni yìí ò kórodo, kò nítumọ̀, kò kórodo, kò nítumọ̀ nínú mímọ̀. Kí ló ṣe yín? We need to know kí gangan ni problem yín. Àwọn tẹ́wàá bájà pọ̀ bóyá torí pé àwọn fi sọ́dọ̀ àwọn onísọ́nà lẹ́fí ń drag wọn báyẹn. Ẹ wá ń jáde, ẹ wá rí wọn pè lólódo, ẹ rí wọn pè ní nǹkan míì, àfi pé ẹ kàn ń jánu, ẹ kàn ń ṣépè, ẹ kàn ń parọ́ kiri. Ẹlẹ́lẹ́kùn ìgbére ni bàbá wọn ní bàbá. Eléyìí tó wà ń sàlẹ̀ nǹkan, èwo ní ṣe? Èyí tó wà ń sàlẹ̀ yìí, ẹkún wo lòun sun? Ẹkún àbòsí àbí? Ẹ nítumọ̀. Náà ká wá lọ síbí. Ẹ wo àwọn fídíò méjèèjì táwọn wò lókè yìí, àwọn àfáà méjèèjì. Ìkan wọ́n pè ní àfáà Ayédè, ọmọ bàbá Ayédè. Ẹni ẹlẹ́ni ṣe wáàsí ẹ̀. So definitely nsìn gbogbo èèyàn tó bá ti ṣe wáàsí lẹ́ẹ̀mọ̀ bùjẹ, ẹ ti dájá. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹgbọ́n tí àfáà yìí sọ. A ti tẹ̀lé àti àwọn bàbá òde ọlọ́dẹ àríyé pé àní ìtúbọ̀lọ̀ ń bá ti ṣe ó. Mọ̀rìnà rẹ̀ o, mọ̀rìnà rẹ̀ o, mọ̀rìnà rẹ̀ o. Ọ̀nà tó òfin nígbà ríra rẹ̀ ni pé ò ń jẹ́ ààbò àwọn kan, má jẹ́ tán má jẹ́ ọ parẹ́ lórí rẹ̀. Kọ́ ọ bá jọ máa fà tí owó ayé bá ń bùkún ọ. Wọ́n bí wọ́n kàn ń bùkún ọ ni o. Bàbá rẹ̀ ò lè kọ́ gbogbo ayé kéwú tán. Ẹlẹ́ẹ̀kejì, bàbá rẹ̀ kọ́ àwọn kan kéwú, wọ́n ń jọ ọmọ kéwú lọ́dọ̀ bàbá rẹ̀. Bí bàbá rẹ̀ léèrè sọ́kọlọ tí wọ́n fi mọ́ sí bàbá rẹ̀ lónìí. Ọkọ àwọn nǹkan tí wọn ò mọ̀, bí wọ́n bá ń bọ̀wọ̀ fún ọkọ bàbá rẹ̀ lọ́kọ́ wa, wọ́n yẹ kó o ṣe làákàyè pẹ̀lú rẹ̀ pé bàbá mi kọ́ yín lóòótọ́, àmọ́ fáwọn nǹkan tí wọn ò mọ̀. Báwọn bá ń jẹ́ ẹ̀sẹ̀ fún bàbá rẹ̀ tí wọ́n máa ń sọ pé ìwọ ni máa dá padà pé ẹ̀yin ni. Bẹ́ẹ̀ bá jọ fà á lọ́wọ́ ara yín, ẹ dá padà sọ́dọ̀ wa tó ní gbogbo ẹ pé Ọlọ́run. Ṣáwa náà ti gbọ́. Ṣáà ti gbọ́ àwọn ọmọ Dẹ̀dẹ̀wùrẹ̀ táàfáà yín náà tún bá wí bẹ́ẹ̀. Eléyìí ò ṣáà níjà pẹ̀lú àfáà yín nísìn. Àbọ̀ àtàfáà yín tó jọ ń jà. Wọ́n ń jà ságà ni àbí wọ́n ń jà sí kíni. Tẹ́ bá lọ wá bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì fídíò yẹn, ayayaya, ta ni bàbá tiẹ̀? Ta ni kíní? Àdánwò ni yín ẹ̀ nítumọ̀. Ẹ̀pọ̀ mẹ́ẹ̀ ilẹ̀ ti mọ́ kọ́ì. Dòfò yẹ gbé kó lẹ̀ Yorùbá. Ẹ lè jọ tọ́rítì lórí òdo. Kéyìn bá jẹ́ bá lọ wo kọ́mẹ́ǹtì tó wà lábẹ́ fídíò àfáà Ayédè yéé. Ta ni bàbá ẹ? Kíníkà ẹ mọ̀ á béèrè ta ni bàbá èèyàn. Ẹ nítumọ̀ rárá ni. Ìgbà wo ni Islam di pátì? Ìgbà wo ló di tẹ́mọ̀ fọmọ jọ́ọ̀jì ẹ̀? Ìgbà wo lẹ́mọ̀ fi worldly affairs kí ní jọ́ọ̀jì anything? Ẹ lò làákàyè yín. Ẹ lò làákàyè yín. Innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda. Ẹ fẹ́ máa dọ́wọ́ bòdodo. Ẹ fẹ́ sọ̀rọ̀ yín di authority lórí òdo àti ìbálẹ̀ Ọlọ́run jẹ́. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun. Bẹ́ẹ̀ tí máa yẹpẹrẹ tẹ́ máa gba èébú àti èpè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ẹṣẹ́ nìyẹn. Torí pé ẹ fẹ́ yí ìmọ̀ padà.
àwọn yẹn wáàsí gan tabẹ́ tó ń ṣe wáàsí tẹ́ni tó bá ti ń ṣe wáàsí ò bá ti rí múnú wáàsí ẹ̀ ajẹ́ pé kò ṣe fọlọ́hún kí ló dé tó jẹ́ yìí nìkan ni ẹni pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹni yóò nítumọ̀ sẹ́ ẹ̀ ń bẹ̀ sí ọlọ́run jẹ́ ọ̀rọ̀ yìí ò ṣe kankan kò mú wàhálà kankan dání o wọ́n bẹ̀ sí dírágì àfa yẹn táwa gangan lẹ́yìn fẹ́ nífẹ̀ẹ́ kálẹ̀ fẹ́ nífẹ̀ẹ́ àbí fúnra ìlà ẹ̀ fẹ́ pà fún mọ́láyé yín ilé kéwo ní ṣẹ̀sìn bíi tiyín àfa wo ní ṣẹ̀sìn bíi tọ̀dọ̀ tiyín àwọn wo ní dá wàhálà alẹ́ ńlẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ oníkéwúdé yìí bí ò ṣẹ̀yìn náà. اللوم للحر مقيم رادع والعبد لا تردعه إلا العصا كسر صملو أبي كبسا كيسي أما تنشي أما تنرو أما صدم أما صدن تتندا جوبوشي وادللو أمرو إدا tí o bá ti jẹ sànda tí o ti jẹ gbà orí tí o ní pé báwọn Yorùbá tí máa jáde sí yín máa tú àṣírí irọ́ mímọ́ yín àti gbéraga tó wà lára yín ara yín ò ní balẹ̀ àwọn èèyàn máa ṣe wá sí i àwọn tẹ́ bájà pọ̀ torípẹ́ nítumọ̀ èèyàn mẹ́wàá ń lọ ẹnìkan ní ẹ̀wà ń wèrè mẹ́sàn-án tí mo pọ̀ ní wèrè gbogbo ilé ké ò ní wàhálà ẹnìkan ò bá ṣe wá sí kó ní mùdírù kan olódo ni mùdírù tó bá jó olódo ni kó jáde àwọn ilé ké tó bá ń balẹ̀ jẹ́ nìkan jáde ó ṣe jẹ́yìn nìkan náà ìyẹn ni ẹ wá fún àwa dáadáa yìí ọmọ àfa ńlá àfa onípẹ̀lẹ́ àfa onímímọ̀ barakallahu fikum wa hafizakumullahu min kulli su'in wa makruhin àfa náà ṣe wáàsí ẹgbọ́ wáàsí wọn. ilé kéwú tí wọ́n ti fẹ́ kọ́ wa bó láti wà lìjẹ́ náà tí wọ́n fẹ́ kọ́ wa nílé kéwú náà bó láti bá yọ́nú Ọlọ́run pàdé níbẹ̀ láti ń kò bínú Ọlọ́run o ló kọ́ pé a fẹ́ ní wàfáwù fáwọn àfa wa àwa di ọmọ ta àdàláì lójútì àdẹni tí ọmọ tú àwọn èèyàn láṣìírí àdẹni tí ò ní ná ní ẹnì kankan mọ́ kọ̀ bá jù wá lọ kó bí wá lọ́mọ àdọ̀dọ̀ lè yẹyẹ rẹ̀ ṣebí nítorí àfa wa ni dá gbogbo ọ̀ràn pátápátá ṣebí nítorí àfa rẹ̀ ni kódà kọlu Ọlọ́run kọlu ànábì ṣebí nítorí àfa rẹ̀ ni eléyìí wọn èyí ṣe tọ́lọ́ mọ́ o ó ti kúrò nínú tọ́lọ́ sọ pé al-akhillahu ba'duhum yawma idhin li ba'din aduwwun illa al-muttaqin abẹ́lọ́n jimá tá à ń kílé ni kó mọ́ fi ṣokùn yìí. Torí àfa àti yín ẹ̀yin wá fẹ́ do lórí burúkú ẹ fẹ́ dẹ̀ntì bínú Ọlọ́run máa wà lórí ẹ̀ àbí kò ṣe torí àfa yín lẹ fi ń ṣe jákujàku yẹn wọ́n drag àfa yín náà ha àwọn ti mọ̀ tẹ́lẹ̀ alábòsí ni bàbá rẹ̀ ó ṣe jáde tán ní kí ló dé kí nìkan ṣe fún yín gan. ó dìgbà tí wọ́n bá tó káwọn èèyàn bá tó bẹ̀rẹ̀ sí máa dúra wọn lọ́rùn torí tiyín ó dìgbà tí wọ́n bá tó dú wọn lẹ̀ tẹ́jẹ̀ wọn wá kọ dẹ̀dẹ̀ wù rẹ̀ sílẹ̀ kẹ́ ẹ̀ tó gbà pé wọ́n wà lóyà sí yín ẹ̀ iṣẹ́ ni àpọ́nlé àìṣẹ́ ni àpọ́nlé ẹ̀ nítumọ̀ kankan nínú ayé àfáàní li kulli da'in dawahun yustatabbu bihi illa al-hamaqata a'yat man yudawiha gbogbo oògùn ló ní gbogbo àìsàn ló lóògùn tiẹ̀ àmọ́ gọ̀ tó wà lára ti yìn kò lóògùn àgọ̀ ìgbéraga yìí kò sí ní tá lè fi wò ó tí ẹ bá tú àyà Kùránì ẹ̀yin ní ń bú ó tú àdìsí ẹ̀yin ní ń bú ó pòwe ẹ̀yin ní ń bú ó sọ̀rọ̀ ẹ̀yin ní ń bú táwa lẹ́yìn gangan tẹ́ ní ìtumọ̀ nínú ayé jákujàku yìí àbí bẹ́ẹ̀ kọ́ ta ni yín gangan we need to know àwárí yín dálẹ́bi bí iṣẹ́ àwọn pàrùpàrù tí wọ́n fẹ́ kó bá dẹ̀dẹ̀ wù rẹ̀ yìí tóun náà tó ń pe rẹ̀ ní nǹkan ìgbéraga tó ba ayé yín jẹ́ dànù kí lẹ fẹ́ fa ayé yín ṣe ilẹ̀ ti mọ́ bá yín àfikẹ́ kún bí àdánwò tẹ́ fẹ́ dá sílẹ̀ Yorùbá yẹn ìwọ mo tún sọ o tó bá mọ̀ pé àfa yín já àfa lóòótọ́ sẹ́ ẹ jẹ́ àmọ́ fánù ibi tó já àfa àṣìkáṣe dìbẹ́tì lórí ẹ̀. Assalamu alaikum.